olùdarí àti aṣíwájú ẹgbẹ́ àwọn tó ń jìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá èèyàn Yorùbá Nation ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ó mà ti kọ lẹ́tà pàjáwìrì sí gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ajìjàǹgbara tó ń jà fòmìnira Yorùbá. Ǹjẹ́ kí ni lẹ́tà tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó kọ? Lẹ́tà tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè kọ ó ní lórí ìjàǹgbara fòmìnira Yorùbá àti pàápàá ewu ńlá kan tó wà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Bàbá Akíntóyè nínú lẹ́tà tó kọ síta jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ṣeé ṣe kó fa wàhálà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá o, àti wípé àwọn fẹ́ fi yí gbogbo èèyàn pé àwọn kò ní fààyè gba alákatakítí ẹ̀sìn kankan ní orílẹ̀-èdè Yorùbá ìyẹn tó bá ṣeé ṣe tán, àti pé kí gbogbo ọmọ Yorùbá kápáọ̀pọ̀ ká gbogbo ti akátakítí ẹ̀sìn. Nínú lẹ́tà tí bàbá Akíntóyè kọ èyí tí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún bàbá náà tó jẹ́ àgbà oníròyìn lórílẹ̀‐èdè yìí alàgbà Bọ́lá Wọlé tó fi ẹ̀dà ẹ̀sùn ṣọwọ́ sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́. Ó ní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ó ti ṣàpèjúwe wípé ní gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá onìkan ni wàhálà ẹ̀sìn kì í ti ṣẹlẹ̀ ọtí ìjẹ́ ẹ̀sìn kì í ṣẹlẹ̀ tó jẹ́ pé wọn kò gbọ́ ẹ̀sìn mọ́ra. Kódà olólójú ilé tàbí ìdílé kan tí kò sí ẹ̀sìn mùsùlùmí, kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn ìbílẹ̀ tí kò sí nínú ilé náà tí wọ́n sì jọ ń gbé papọ̀ láàfíà láìsí wàhálà. ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní gbogbo àgbáyé ni ló mọ̀ pé Yorùbá ni ló ní ìkómọ́ra gbogbo ẹ̀sìn láìṣe ẹ̀yàmẹ̀yà. Ó ní èyí ní àwọn ọ̀jọ̀gbọ́n méjì kan tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Amẹ́ríkà, United States of America, tí wọ́n wá ṣe ìwádìí nípa ilẹ̀ Yorùbá, ìyún Gerald McLaughlin àti Clarence Bouchard. Ó ní wọ́n fi jẹ́ kó di mọ̀ pé ní gbogbo ayé ilẹ̀ Yorùbá ìní àwòkọ́ṣe fún gbogbo ayé pátápátá lórí ẹ̀sìn, ìyún pé kí ìjà ẹ̀sìn má máa ṣẹlẹ̀ kí èèyàn sì kó gbogbo ẹ̀sìn mọ́ra láì ṣe àkàtàkìtì ẹ̀sìn. ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó sọnù lẹ́tà pé ọ̀jọ̀gbọ́n oníwádìí míì tó jẹ́ ti iléèwé London University ìyẹn ọ̀jọ̀gbọ́n J.D. Whipple òun náà kọ nípa tó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ tó kọ́ àti gbogbo iṣẹ́ ìwádìí tó ṣe ilẹ̀ Yorùbá ló ti ṣe. òun náà kọ ọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá lọ́dún 2015 wípé irú àkàtàkìtì ẹ̀sìn tó ṣẹlẹ̀ ní Haúsá pàápàá lórí ti Boko Haram onírú ẹ̀ kò lè ṣẹlẹ̀ sí Yorùbá o, nítorí pé òun mọ̀ wọ́n dáadáa àti wípé wọ́n yàtọ̀ gedegbe tí wọ́n sì fààyè gba gbogbo ẹ̀sìn láìsí wàhálà. ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí bàbá pè ní olórí ìjàǹgbara àwọn Fúlàní láti gba gbogbo Nàìjíríà fún àwọn Fúlàní. ó ní Buhari fúnra ẹ̀ sọ lọ́dún 2019 wípé gbogbo Nàìjíríà ẹ̀yà Yorùbá nìkan ni wọ́n ya òṣèlú àti ọ̀rọ̀ ẹ̀sìn sọ́tọ̀. ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè léyìí nìkan kọ́ ò. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra tó dolóògbé lọ́sẹ̀ tó kọjá ẹ̀yún ọ̀mọ̀wé Chukwuemeka Ezeife ó lóun náà sọ nínú ọdún 2013 nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ẹ̀yà kan ṣoṣo ní Nàìjíríà tó mọ̀ bí wọ́n ṣe ń ṣe àkómọ́ra gbogbo ẹ̀sìn láìsí wàhálà ó lẹ́yà Yorùbá ni o, àti pé gbogbo àwọn Afẹ́nifẹ́re tẹ́wọ̀n nífẹ̀ẹ́ àlàáfíà tó ń rere wọ́n gbọ́dọ̀ rí wípé àṣà yìí kò parẹ́ ní ilẹ̀ Yorùbá. ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wá jẹ́ kó di mọ̀ pé fún ìdí èyí gbogbo ọmọ Yorùbá ní láti dìde o lórí ìpè àkàtàkìtì ẹ̀sìn kò gbọ́dọ̀ wọlé Yorùbá, kò sì gbọ́dọ̀ ba ìjàǹgbara wọn jẹ́, àti pé bí àwọn bá padà dá orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ èyí tó ní ó ti fẹ́ ṣe báyìí àwọn kò ní fi àyè gba alákatakítí ẹ̀sìn rárá o, àti pé bí wọ́n ṣe máa gbọ́ ilẹ̀ Yorùbá ìpè wọn kò gbẹ̀sìn mọ́ra ìlànà yóò tẹ̀síwájú nínú ẹ̀.